gbogbo ọjọ́ ló ṣe bí kó òjò fẹ́ sùn ní àti àtọ́ àárín nǹkan jẹ àjẹmọ̀ sọ́tọ̀ tó bá tọ̀ sọ́mọ tààrọ̀ bá tààrọ̀ ọ̀nà tó nàìjíríà yìí dédé àwọn ráyè máa dà sí gbogbo ẹ̀ tí wàá dojúrú nàìjíríà pátápátá ọmọ yẹn kí eré yìí dábàá bá rẹ tẹ ọmọ bóyá ní bàbá rẹ tí ò kọ́ ọmọ sí kí á lè fi ọdún bàbá mi lọ sójú ogun yẹn ọmọ ìyá mi Boko Haram 2000 naira mo pa lóṣù wọn náà mọ̀ tó ayọ̀ pé tì lónìí kódà bí o ṣe wáyé àwọn kan mi ìkànnì kan àwọn ìyá yìí ní ọlọ́run tí bá kàn lọ rí ẹni fọkàn sí ọlọ́run rere lélẹ́rẹ́ òní sọ̀rọ̀ àdìgbò alọ́jọ́ ìsọjà ń ṣe bí kíni kí ló ṣẹlẹ̀ wèrè má wèrè níyà ẹni ó jẹ́ ẹ̀fẹ́ jọ mí kankan sọ̀rọ̀ tani dódódó bàbá ò kí ló ṣe ara ẹ bàbá fọ́nbù òun la máa fọ́nbù ìyá ẹ̀ ní sóńbẹ́ fẹ́ dáa fún ìyá ẹ̀ sóńbẹ́ bọ́síwájú bọ́síwájú ní sóńbẹ́. àwọn ọmọ òṣì tí mo lẹ́kọ̀ọ́ tán wà láti. wọ́n síwájú. òde níyà ẹ̀ ṣá lọ́rùn. kí ló ṣẹlẹ̀. bàbá rẹ̀ ní. arúgbó ọ̀sán kí. arúgbó ọ̀sán ìyá ẹ̀ dóòdó ọmọ ẹgbẹ́ mi ò ṣe wà ní. ẹ máa ń kọjá kí ẹ tó jà ní ìwé eré jà. kí ló ṣẹlẹ̀. ayé fẹ́ bàjẹ́ ṣé mo bí lẹ́. kí ló ṣẹlẹ̀ lẹ́bi náà ọmọ ẹni mo bí. sọ̀rọ̀ sókè. jáì ni ẹ dúró kí ló ṣẹlẹ̀ kí ló máa ṣe fún ẹ. kò fẹ́ dáa fún yín ó yà sẹ́yìn tiẹ̀ kílẹ̀ ọmọ ẹ̀ orí ẹ̀ fún mi dúró wèrè ni wọ́n náà táyà síbẹ̀ yẹn dúró wèrè ni ẹ̀ dúró àbájẹ bẹ́ẹ̀ owó bẹ́ẹ̀ sì ẹ̀jẹ̀ ẹ̀ṣá kílẹ̀ sẹ́ jòkó òun lè já ẹ̀wò ló mú tọ́sílà ìtìwó tọ́sílà àbájẹ bẹ́ẹ̀ bàjẹ́ alẹ́ wèrè ni yá kí ló máa ṣe fún ẹ ó sọ pé kí wo ẹ filẹ̀ àtẹ̀sí yẹn láàrin ó ń gbé jòkó ìyá yìí ọlọ́run mo ti fẹ́ di àpàkàlẹ̀ ẹ̀ 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 ẹ̀